èèyàn lè máa kọrin ṣọ́ọ̀ṣì kó má ṣiṣẹ́ Ọlọ́run o, èèyàn lè máa lu dùrù ṣọ́ọ̀ṣì kó má ṣiṣẹ́ Ọlọ́run o, èèyàn lè máa pàtẹ́wọ́ ṣọ́ọ̀ṣì kó má ṣiṣẹ́ Ọlọ́run, ó lè máa gbálẹ̀ ṣọ́ọ̀ṣì, kódà ẹ wò mí, èèyàn lè máa wàásù kó má ṣiṣẹ́ Ọlọ́run, èèyàn lè dájọ́ lẹ̀ kó má ṣiṣẹ́ Ọlọ́run. Ọ̀tọ̀ lákìtìyàn ẹ̀sìn, ọ̀tọ̀ ní sí Ọlọ́run. Iṣẹ́kíṣẹ́ tó o bá ń ṣe tí kì í bá ṣe iṣẹ́ rere tí Ọlọ́run ṣe lọ́jọ́ fún ẹ, akitiyan ẹ̀sìn. Ẹ wo mi, àwọn Sadraki, Misaki àti Abednego wọ́n sọ fún Nebukadnesari lọ́jọ́ sí bàtò ní kan bẹ́ẹ̀, ó ní Ọlọ́run wa tá a wà ń sìn, ó lè gbà wá. Mo bá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn, ṣọ́ọ̀ṣì wo náà ti ń ṣe olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi? Ṣọ́ọ̀ṣì wo ni wọ́n ti ń ṣalàgbà, ẹ̀yin alàgbà wọ́rọ́ kún ṣọ́ọ̀ṣì? Ṣọ́ọ̀ṣì wo làwọn wọ̀nyí wà? Èmi ò ní ẹ mọ́ lọ ṣọ́ọ̀ṣì. Ṣọ́ọ̀ṣì wo ni wọ́n wà tán ṣẹgbẹ́ akọrin? Ṣọ́ọ̀ṣì wo ni wọ́n wà tán ti lu drum set? Tẹ́lómi kiriki tó ní gàgà lọ́lọ́ gàgà ló ń lù kiri tiẹ̀ tó ń mú owó kiri ṣọ́ọ̀ṣì ní gbogbo ọjọ́ Sunday tó máa rìnrìn kiri. Máa di alárìn kiri ìràwọ̀. Iṣẹ́ tí Ọlọ́run yàn wọ́n láàyò láti ṣe ní Bábélì, Nebukadnesari ọ̀mà, ṣùgbọ́n àwọn mọ̀